ọjọ́ Sunday ló máa bẹ̀rẹ̀ ètò àdúrà yìí wàá parí ẹ̀ Saturday. Agbára orúkọ Ọlọ́run láti yanjú gbogbo nǹkan, láti dolówó, láti dọlọ́rọ̀, láti yanjú gbogbo nǹkan. Àmọ́ orúkọ Ọlọ́run yìí àwọn èèyàn máa ń fojú di. Ọlọ́run ọba gan ló ní kẹ́ forúkọ yìí pé òun kò máa da yín lóhùn. Ìdí Ulaha àwídí Rahman. Ẹ pè mí ní Allah àbí kẹ́ pè mí ní Rahman. Ẹni orúkọ ẹni àdúrà tó bá yín tá Rahman bá ti jáde ń bẹ̀ tested ni. Ọlọ́run máa gbà ni òun ló sọ bẹ́ẹ̀ kì í ṣàwa èèyàn. Eléyìí kọjá àṣejẹ àbẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ àbí ìwẹ̀ odò kan ó kọjá ẹ̀. Ọjọ́ Sunday ló máa bẹ̀rẹ̀ rákà méjì ló máa yàn. Rákà àkọ́kọ́ Fatiha kan kúlẹ̀ Allahu 100 Suratul Ikhlas. Rákà ìkejì Fatiha kan kúlẹ̀ Allahu 100 ó ti yé wàá wá sálámọ̀ wàá wá ṣe Ya Rahman 6666 sísì mẹ́rin wàá ṣe fọ́jọ́ méje wàá bẹ̀rẹ̀ Sunday anytime tó bá wẹ̀ wàá parí ẹ̀ Saturday everyday máa fi nǹkan tó bá lágbára sákàǹtà àwọn sí máa fi ṣe sàrà síwájú kó tó ṣàdúrà yìí àbí tó bá ṣàdúrà yìí tán nǹkan tó bá lágbára fi sákàǹtà àwọn aláìní. Account number fáwọn aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria gbogbo ẹni tẹ́ ń gbádùn ètò wa ẹ fi Hajj àti Umurah ẹ fi ta wá lọ́rẹ ní organisation wa aláwọn èèyàn tá máa fún máa jẹ́ sàárà fún yín àdúrà yìí ó lágbára ó tẹ̀sùn wọn bí sí ní láìtàlá lọ ṣe kó wá fún mi kó wá kọ́mẹ́ǹtì ọjọ́ méje fi yanjú kò sí nǹkan tó lè fi yanjú Ya Rahman pẹ̀lú kúlẹ̀ Allah tó bá papọ̀ ó máa ṣáná ni ó kọjá àṣejẹ ó kọjá lọ wò wá gbogbo ẹ̀yin tẹ́ wà nílé lókè òkun ẹ gẹ́ẹ̀tì miracle leaf ẹ gẹ́ẹ̀tì miracle leaf ṣe wẹ́ẹ̀tọ̀ 100 àtúmọ̀ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ẹni tó ta lọ́fà ẹni tó fà ti pẹ́ lára ẹni tí kùn ẹ wú ikú nìkan ni miracle leaf ò lè wò wọn àtọ́lì wọn àwa prevention ni treatment ni cure ni ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì bulldozer made fibroid ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ mo sọ fún yín pé ọ̀tọ̀ láróbòsá ọ̀tọ̀ nídákọ́lẹ̀ ọ̀tọ̀ nípa nídìí manpower tó bá mú nǹkan ọmọkùnrin ó ní bá ṣe yanjú ẹ̀ kọ́ńtàtì wa obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ ó lọ́wọ́ ayé nú ni ó jẹ́ natural ni ètò ọmọ ó ní di guidance ẹ kọ́ńtàtì wa ẹni tó ní diabetics bẹ́ẹ̀ ni òun náà a ní powder fún ta máa ṣe fún within a month tí ṣúgà máa kúrò nínú system ẹ̀bí sí ní láì tààlà ẹ gbìyànjú ẹ WhatsApp wa lórí +2761295638 ẹni tó ní blockage tube ẹni tó ní fibroid obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ oògùn ìsọyẹ ilé àmù transformer 1100 power gbogbo product wa ló wà alálògbà lábùkọjá ló wà scientific approved àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country tí mo gba doctor lé lórí tí mo gba professor lé lórí lójú ọ̀nà egbògi àtòjú ọ̀nà spiritual bẹ́ẹ̀ ni wọ́n fún wa doctor ń bẹ̀ wọ́n fún wa professor ń bẹ̀ àfi ṣe yánran o àfi ń jẹ́ kẹ́yìn olólùfẹ́ wa mọ̀ pé right way lẹ́wà iṣẹ́ tí mo bá ń létí bàbá mi fi lé mi lọ́wọ́ ni mo dẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà káàkiri Africa ṣùgbọ́n látúnṣà kó àǹfọ̀ṣàkùn ó wà álámùbímọ ní takọ̀ àpèrà wa ní nǹkan Ọlọ́run ọba nìkan o àdúrà gbogbo wa gbà ẹ gbìyànjú ẹ WhatsApp wa lórí ike nínú ìpè ní níjà Global Dahiratu Islamic Organization Health and Spiritual Department innali izatali lai jemia gbogbo agbára Ọlọ́run ọba ló ní ẹ WhatsApp wa lórí +27612956389 àwọn alal powder tó wà tá a máa ṣe fún ẹ tó yẹ kó máa create solid barrier between you and evil world ẹ̀mí òkùnkùn monitoring spirit wọn ní rí ẹ mọ́ bí sí ní láì tààlà tí kì í ṣàwúre tí kì í ṣẹ̀bẹ̀ àgbà tí kì í ṣèmùlẹ̀ àgbà bẹ́ẹ̀ ni ètò àwẹ̀ wà tó legit ètò sàrà wà tó legit ètò àdúrà wà tó legit ẹ kọ́ńtàtì wa ẹ má fi tọ̀fọ̀ gbẹ́ mọ́ àdúrà ló ń gba agbára kọ́ tí mo bá ṣe ń gbìyànjú láti bọ́ lọ́wọ́ àwọn pípù wọ̀nyí má lo nǹkan tó máa líǹkì ẹ padà sínú evil world wọn mọ́ if not ó máa dààmú ni wàá pé bó ṣe ń bọ́ nínú nǹkan ló ń bọ́ sínú mi use natural stuff halal stuff bí sínú láì tààlà Ọlọ́run ọba tó dá gbogbo àgbáńlá ayé aṣẹ́gun fèmí àtìyìn o iná lè ìsẹ́tàlélá ìjẹmíà gbogbo agbára Ọlọ́run ọba ló ní mọ́sálàmù wa ilẹ̀ lẹ́kọ̀ọ́ yìí.